àbí kí n pè é ni. So nǹkan tó máa lára enjoy látọjọ́ ìlélẹ̀ abálájọ tó ṣe fẹ́ kú síbẹ̀. Bọ̀ ká má parọ́ ìwọ gan dùn lọ́mọ o. At least èmi ò ṣàṣeyún rí ọmọdé pọ̀ lára mi dáadáa. Bọ̀ ṣó lè bí ìbejì fún mi ọkùnrin kan obìnrin kan. ọwọ́ ẹ̀ ló kù sí ó depend tó bá ṣe gbòmí dáadáa lórí bẹ́ẹ̀dì but kí n má tàn yín missionary style ló yára jù tó bá fẹ́ kóbìnrin tètè lóyún. mo mọ̀ but má worry tó bá di next time èmi náà kó náà mọ́ dáadáa màá gbọ́ ẹ jìgìjìgì. fóònù ẹ̀ ń ring. ìwọ kò wá important jàre lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ nìkan ló wá important sí mi. Oh, thank you. tí bá tiẹ̀ pé gan mo mọ̀ pé kò ní gbé wàláì mo mẹ́sàn pẹ̀lú Ọláyẹmí gan ni mo lọ tẹ̀lé Bọ́lájí lẹ́yìn oṣù 4 Ọláyẹmí fẹ́ yàwó olórí burúkú Bọ́lájí ń wẹ́ni tó máa bímọ fún tó tún máa sá lọ again nísìn ó ti léètì fún mi láti padà sọ́dọ̀ Ọláyẹmí ọmọlára wàláì ọ̀dẹ̀ ní ẹ orí ẹ ò pé ẹ̀yin nẹ́pà yìí nǹkan tẹ́ ẹ̀ ṣe yóò dáa o aṣọ yìí ti ń jù náà. adúpẹ́ o Bọ́lájí pè padà olúwa o ṣé o. hello Bọ́lájí. káàárọ̀ ọmọlára báwo ní àìtẹ́ ṣó wà dáadáa. adúpẹ́ mo wà okay. yeah I guess. mo mọ̀ pé o nídìí ọkùnrin bíi tèmi nínú láìfẹ́ mọ́ látìgbà tó ti meet bọ̀bọ̀ Ọláyẹmí yẹn mo rí wípé o nífẹ̀ẹ́ ju ẹnikẹ́ni lọ ó dẹ̀ yé mi dáadáa ṣùgbọ́n mo mọ ìdí tí o fi consider láti wà pẹ̀lú mi padà ọmọlára tìtorí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ní alẹ́ ọjọ́ yẹn ni mo mọ̀ wípé tí Ọláyẹmí ò bá ká ẹ pẹ̀lú mi ní alẹ́ ọjọ́ yẹn o ò lè ever padà wá bá mi láéláé bọ̀ kò sí wàhálà ó yé mi mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ ni wípé mo ti pàdé ìfẹ́ ayé mi so ààyè ti ṣí sílẹ̀ fún ẹ láti wà pẹ̀lú Ọláyẹmí ẹ for life. what? Bọ́lájí kí ló sọ yẹn náà? Bọ́lájí ó pa fóònù Bọ́lájí God will punish you ọlọ́dẹ bá ba tiẹ̀ jẹ́ ni ìwọ lórí burúkú yìí oh my God mo dáràn mo padà sẹ́sẹ̀ àárọ̀. Ọláyẹmí káàbọ̀. Màámi kí lẹ ń ṣe nínú kitchen Abigail ńkọ́. mo kàn ní kí n ṣe Ọláyẹmí má pè padà jọ ọkọ mi ti wà around. Darling, you are welcome. kí ni màámi ń ṣe nínú kitchen nígbà tí wọ́n wà níbi tó ń tẹ fóònù. èmi náà ṣe wọlé ni bọ̀ ó rẹ̀ mí. ó ti rẹ̀ ẹ́ ìyẹn ló ṣe lè dáná oúnjẹ fún màámi. ṣé nǹkan tí wọ́n sọ fún ẹ nìyẹn? kí ló mi bá kí náà sọ fún mi ṣé ojú mi fọ́ àbí etí mi dì mi ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ àbí. okay now mo gbóúnjẹ fún wọn náà ṣé wọ́n sọ pé kí mi fáwọn lóúnjẹ ni mo fún wọn lóúnjẹ wọ́n dẹ̀ láwọn ò jẹ oúnjẹ tí mo fún wọn ibi wọn ń ṣàlejò wọ́n dẹ̀ decide láti prepare nǹkan tó fẹ́ jẹ fúnra wọn abẹ́ẹ̀gò. irú oúnjẹ wo ló fún wọn. wo bóyá kó lọ bèrè lọ́wọ́ wọn gbà yẹn since tó jẹ́ pé ó fẹ́ gbéjà mọ́mí ẹ̀. Abigail why. ó jẹ́ rọra kó tó fìbínú jálẹ̀kùn ṣé mo jẹ́rù mọ́mí ẹ̀ ni bẹ́ẹ̀ náà làbúrò yẹn náà máa wá sí bíbá ó máa expect kí n máa wọ kitchen kí n máa dáná fún un irú rádaràda wo nìyẹn. Ọláyẹmí jẹ́ kí n parí nǹkan tí mò ń ṣe. ẹ má worry màámi màá bá ń ṣe. ṣé kì í ṣe pé o lọ bá yàwó ẹ̀ jà? Ọláyẹmí tó bá jẹ́ pé mi ni mo ń fa wàhálà láàrin ìwọ àti ìyàwó ẹ̀ bóyá kí n padà sílé o. màámi ẹ lọ síbi kankan tí ẹnikẹ́ni bá tẹ̀ máa finú lé sílẹ̀ at least kì í ṣẹ̀yìn kì í ṣe nǹkan tí mo kó lọ sọ́jà lọ́ra lélẹ̀ nígbà tó sọ nǹkan tójú ẹ̀ ti rí fún mi nípa àwọn tó ti fẹ́ sẹ́yìn pẹ̀lú iṣẹ́ tó ń ṣe mi ò mọ̀ pé ó le tó báyìí
mo really miss ọmọ lára gan ni. Káàárọ̀, Yeah, morning. mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Sọ nǹkan tó bá fẹ́ sọ. Mi ò ní àkókò tó pọ̀. Mò ń jáde láìpẹ́. Ọ̀rọ̀ mọ́mì ni mo fẹ́ bá ẹ sọ. Má wò lè ṣe ọnu. Kò sí nǹkan kan tá fẹ́ sọ nípa màámi. Bóyá kò sọ nǹkan mi. But she's also my mother now. Of course, kì í ṣe ìyá ẹ̀. Torí tó bá jẹ́ ìyá ẹ̀ ni, ò ní ever ṣe nǹkan tó ṣe fún yẹn. But àwọn náà sọ pé àwọn fẹ́ dáná fúnra wọn now. And kí n má parọ́ fún ẹ, ó rẹ̀ mí gan lánàá yẹn. Ibi tí mo lọ gan nìyẹn. Tó bá jẹ́ mọ́mí ẹ ni, lánàá yẹn, wàá attend sí wọn. Ọláyẹmí, tó bá jẹ́ màámi náà ni, nǹkan tí màá máa ṣe mà nìyẹn. Torí mo mọ̀ tó bá jẹ́ màámi, ọ̀rọ̀ mi máa yé wọn now. Ẹ tiẹ̀ gbọ́ náà, kí ló dé tí mo tiẹ̀ ń bẹ́ẹ̀ takọ̀rọ̀sọ? Ṣebí agbẹjọ́rò ni ẹ. Kò sí orí bí mo ṣe lè bẹ́ẹ̀ argue tó. Ìwọ náà ló máa win. Jọ̀ọ́, kí ni ìyẹn tún ní ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ ń sìn? Ṣó mọ nǹkan? Má ò lè ṣe ọ̀nà láti máa dáná fún màmí mọ́. Màá máa ṣe fúnra mi. Torí mo ti rí pé kò sí irú bí a ṣe lè sọ. Ká sọ lónìí di ọ̀la tàbí di ọ̀túnla mẹ́fà. Ó ò lè yí padà. Àbí o lérò pé mi ò mọ̀ pé o ṣì máa ń lọ ra oúnjẹ níbi tó ti máa ń ra oúnjẹ ni. Mo kàn dákẹ́ mò ń wò ẹ́ ni. Torí mi ò tiẹ̀ fẹ́ wàhálà. Mi ò fẹ́ nǹkan tó máa gbé mi lẹ́mìí gbóná rárá nínú ilé. Ṣé ẹ ní paracetamol nílé? Rárá sà. Ok. Ẹ máa lo paracetamol 2 láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́. Then oògùn malaria yẹn ẹ máa lo 2 láàárọ̀, ẹ dẹ̀ máa lo 2 lálẹ́ kẹ́ tó sùn. Gbogbo ẹ wá jèlò. Gbogbo ẹ̀ jẹ́ 3,750 naira. Nọ́mbà ẹ̀ ò tiẹ̀ lọ rárá. Ẹ káàárọ̀ ẹ̀gbọ́n mi. Báwo ni Yínká? Mo wà okay sir. O ní o fẹ́ rí mi fọ́rọ̀ kan. Ó dẹ̀ ní o lè sọ nílé. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. Mi ò fẹ́ kí ìyàwó yín wà níbẹ̀ tá bá ń sọ̀rọ̀ ni sir. Ṣé o ti ní ẹ̀ṣẹ̀ kan tí ìyàwó mi ṣẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ sọ fún mi ni? Rárá o ẹ̀gbọ́n mi. Ọ̀rọ̀ nípa mọ́mì ni. Mọ́mì pè mí lálẹ́ àná. Wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Torí ẹ̀ ni mo ṣe ní kí n wá rí yín láàárọ̀ yìí kí n bá yín sọ. Oh, I see. Màámi ti sọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá fún ẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. Ṣùgbọ́n kí n má parọ́, mọ́mì ò sọ pé bóyá ẹ ṣe àwọn o tàbí bóyá ìyàwó yín ṣe kankan fáwọn o. Mo kàn fẹ́ kí mi àti yín jọ wo ọ̀rọ̀ yẹn dáadáa ni. Ok, so kí ni ìwọ wá rí sọ sí? Ẹ ṣé gan ẹ̀gbọ́n mi. Èmi lérò pé bóyá kẹ́ jẹ́ kí mọ́mì máa tẹ̀lé mi padà sílé. What? Torí kí ni? Oh, torí ìyàwó mi àbí? Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ Yínká. Láyé àti láyé, màámi ò lọ síbi kankan. Ṣé o rí inú ilé yẹn? Èmi sì ni ọkọ. Àti pé tí ẹnikẹ́ni bá máa fi inú ilé yẹn sílẹ̀, kì í ṣe màámi. Bọ̀dá Ọláyẹmí, gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ló yé mi sà. Ṣùgbọ́n kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ? Tẹ́ bá lé ìyàwó yín jáde nítorí màámi. Ìwọ fa lẹ́nu. Ohun tó bá wọ lẹ́nu kó fẹnu ẹ̀ sọ. Kò kàn mí o. Tó bá wù wọ́n, kán kó sómi kán kó sódò làgùn. Kò ná mi ń tọrọ, bẹ́ẹ̀ ni ò ná mi ń sísì. Bọ̀dá Ọláyẹmí, mo mọ̀ pé nífẹ̀ẹ́ màámi. Ẹ dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí màámi. Ṣùgbọ́n mo fi ń dá yín lójú. Máa tèkẹ́ màámi wàláhì, máa tọ́jú wọn, kò sí nǹkan tó máa ṣe wọn. Ẹ̀yin náà ẹ wò ó sìn. Ìgbà wo lẹ ṣe fẹ́yàwó náà? Kò tí ì tọ́dún 2. Ẹ wá wo àtìgbà tẹ́ ti dúró kẹ́ tó padà wá fẹ́yàwó ọ̀hún náà. Ẹ jọ̀ọ́ bọ̀dá Yẹmí, ẹ fìyàwó yín kalẹ̀. Ẹ jẹ́ kó gbádùn gbéyàwó ẹ̀. Ṣé gbọ́? Ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ màámi dá gbọ́n mi sí omi òtó. Kó dá sílẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín. Ǹjẹ́ màámi tiẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ tá à ń sọ yìí? Kí n má parọ́ fún yín. Nǹkan tí màámi sọ pé àwọn fẹ́ nìyẹn o. Ìdí nìyẹn tó ṣe ní pé kí n bá yín sọ̀rọ̀. Because àwọn ò fẹ́ nǹkan tó máa dá wàhálà lẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín. I see. Ẹ lè gbé kọ́ọ̀lù yín sà. Má ṣe yọnu. Màá pe ẹni náà padà. So, lọ́rọ̀ kan. Níwọ̀nba ìgbà tí màámi náà ti ṣetán láti máa lọ. Tí ìwọ náà sì ti ṣe ìlérí pé
wàá tọ́jú wọn dáadáa. Kò sí ìyọnu. Màá pe taxi driver kan sí tó máa wá gbé ẹ̀yin méjèèjì lọ sílé. Then máa transfer àwọn owó kan sí ẹ in case tí mọ́mí bá fẹ́ ra nǹkan bóyá wọ́n nídìí àwọn oògùn kan tó fẹ́ rà. Kò sí wàhálà ẹ̀gbọ́n mi. Ẹ ṣé gan sà. In fact, ẹ ṣé gan, mo dúpẹ́ sà. It's alright. Ó ṣé gan. Ìwọ náà kú àgbọ́yé. Torí tó bá jẹ́ àbúrò mi ni, ọ̀tọ̀ níbi tó máa rọrọ̀ yìí sí. Kódà, ó lè fa ìjà láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Kò sí wàhálà sà. Mo fẹ́ dá wà. Mo ti wá dá wà báyìí o. Bọ́lájí àti Oyínkọ́sọ́lá dẹ̀ wá sínú ayé mi. Ó dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́. Èmi gan ò gbọ́n, orí mi ò pé. Thank God. Hello, Ọláyẹmí. Yeah. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé tó ń pè mí? Ara ẹ ò yá. Èwo ni tèmi bẹ̀? Ṣé kò séèyàn lọ́dọ̀ ẹ̀ ni? Boyfriend ẹ ńkọ́? Mr. Bọ́lájí àti ọ̀rẹ́ ẹ̀ Oyínkọ́sọ́lá. Àwọn olórí burúkú yẹn ti bà tèmi jẹ́. Bí ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ igan ilé ni mo wà, mi ò tẹ̀lé lọ síbi iṣẹ́. Ṣó le tó yẹn ni? Ok, ibo ló wà? Alright, màá wo nǹkan tí mo lè ṣe. Kí ló dé tí mo tiẹ̀ pé padà gan sef? Ṣé nǹkan tí mo dẹ̀ ṣe yìí mọ́gbọ́n dání ṣá? Bọ̀ tá bá ní ká wò náà, ó ní ìdìrànlọ́wọ́ náà. Kò dẹ̀ síyàn kankan lọ́dọ̀ láti ràn lọ́wọ́. Ọlọ́mọ ẹ̀ kárí nǹkan tí ò dáa. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí ńkọ́? Anyway, màá gbìyànjú tèmi máa lọ rí. Kí n ṣàtì ẹ̀ ṣe tèmi fọ́lọ́run. Knock, knock, knock. Ọláyẹmí, káàárọ̀. Káàárọ̀. Báwo wà lára ẹ báyìí? Ara mi ti ń yá. Ó ṣètò wá. Yeah. Ṣùgbọ́n ojú ẹ̀ ò jọ ẹni tó sick lójú mi. Wàhálà ara mi ò yá tòótọ́, ṣé mo máa parọ́ fún ẹ ni? Torí àwọn oògùn tí mo ti lò ni. Okay. So, kí ló dé tó wá pè mí? Sọ̀rọ̀ náà. Mo kàn dá wà ní gbogbo ẹ̀tẹ̀ ti sú mi. Gbogbo nǹkan tí mo ń fèsì bí mo ṣe wà yìí kò lè yé ẹ. But mo kàn nídìí èèyàn tí mo lè máa bá sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ Oyínkọ́sọ́lá àti Bọ́lájí? Ṣé àwọn olórí burúkú máa ṣàǹfààní yẹn? Wo gbàgbé tiwọn. I see. Ó tún ti padà wá jẹ sí i. Ó ti gbé yòókù lẹ̀. Ó tún ti sá lọ bó ṣe máa ń sá lọ. Anyways, mo lérò pé nǹkan tó le jù báyìí lọ ni ló jẹ́ kí n máa sáré bọ̀. Mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo gbé kalẹ̀ tó yẹ kí n ṣe lọ́fíìsì. Ṣé wàá fẹ́ fi mí sílẹ̀ ni? Bọ́ tó jọ ẹni tí nǹkan kan ṣe náà ọmọlára. Bóyá nǹkan tó kàn nídìí pé kò kàn rest, àbí? Ọláyẹmí jọ máì tí lọ náà. O dẹ̀ dúró tì mí díẹ̀ sí i. Ìyẹn á le díẹ̀ o. Mi ò lérò pé yẹn máa ṣe é ṣe o. Àti pé kí ló ṣẹlẹ̀ gangan láàrin wa àti Bọ́lájí? Kí ló dé tó tún já ẹ sílẹ̀ tó tún lọ? Ó yá wájú kò má ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ. Oh my God. I hope this is a good idea. But Ọláyẹmí ò ń pẹ́ ń ta tó báyìí náà. Aago 7 ló ti lò yìí. Kó tiẹ̀ gbágo ẹ̀ ná ká mọ ibi tó wà. It is well. Ọláyẹmí ò ṣe gan, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Mi ò ní gbàgbọ́ pé máa dúró pẹ́ tó báyìí. Ìyàwó mi ti ń pè mí lórí fóònù. Kí nìyẹn? Kò sí nǹkan kan. All right. Mo ti fẹ́ máa lọ. Maybe I'll see you later. Ọláyẹmí jọ padà wá. Inú mi á dùn láti rí ẹ sí. It's not that easy, Ọmọlára. I am married now.
One more thing. Thank you for the food. I really enjoy it. Yeah, it's been long I eat homey food like that. So thank you. ṣé ìyàwó ẹ̀ ò kí ń dáná fún ẹ ni? Take care, Omolara. Later. Bye bye. Jọ̀ọ́ padà wá Ọláyẹmí. Inú mi á dùn láti rí ẹ again. Mo mọ̀ pé mo jẹ̀bi. Mo dẹ̀ mọ̀ pé o ṣì nífẹ̀ẹ́ mi. Èmi ni mo tiẹ̀ tó fi lọ fẹ́ ẹni tó nífẹ̀ẹ́. I'm sorry, Ọláyẹmí. Yorùbá níjà òkùnmọ̀ kan òun rìn dé ọ̀sán, ẹni tá a bí ire kan ò kí ń rin òru. Àmọ́ kò ń ṣe báyìí náà tẹ́lẹ̀. Wọ́n á fẹ́ kí n sì conclude jàre nígbà tán bá dẹ̀dẹ̀ àmọ́ ohun tó ṣẹlẹ̀. Òun náà ló ń bọ̀ yẹn, òun náà ló ti déyàn olúwo ṣe o. Hey, wetin I go tell this woman o? Hey, baby. Báwo ni? Ó ti dé? Èmi ló yẹ kí n béèrè bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. Bó ló ti ń bọ̀ by this time? Chai, tó bá rí traffic lẹ́ni ẹ̀. Mo ti kúrò ní ọ́fíìsì láti bí 6 o'clock. Now, look at the time. Wo time tí mò ń délé. Ó dá ẹ lójú, Ọláyẹmí, traffic. Yes, now traffic ni. Àti ìbá ṣe traffic, ibo mo tún fẹ́ yà sí, ibo mo tún fẹ́ lọ. Ó mọ̀ mí now. Tí má ti kúrò lọ́fíìsì, mo ń bọ̀ lẹ́ni ẹ̀. Okay o lè parọ́. Ṣé mo lè set dání? Oúnjẹ. O mọ nǹkan. Jọ, o lè bá mi gbé pamọ́ dọ̀là. Gbogbo stress yẹn ò jẹ́ kí n ní appetite. I lost my appetite. Okay. At least mo jẹ oúnjẹ gidi léni. Kì í sàmàlàyà àbàṣírá tó máa ń rà káàkiri lójoojúmọ́. Ọláyẹmí, mò ń dúró dè ẹ́ o. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀.